Dúpẹ́ fún Elédùmarè ọba tó ṣẹ̀dá ẹnì kọ̀ọ̀kan wa. Orúkọ tèmi yí padà ọmọ bòrè owó Ayekooto ọ̀nà ni mò ń jẹ́. Àkórí ọ̀rọ̀ mi tòní yóò dá lórí fídíò kan tó ń jára rìn lẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti pè mí, ẹ̀yin Mùsùlùmí ẹ tún ti dé ẹ̀wọ̀n tẹ́ ẹ tún dánwò. Yorùbá sì ní lọ́ra láti gbọ́rọ̀ àbí yára láti gbọ́rọ̀. Wọ́n wá ní ká lọ́ra láti fèsì. Mo yára láti wo fídíò ọ̀hún eléyìí tí màá share pẹ̀lú wa nínú lẹ́ńbí náà, ṣùgbọ́n mo wá lọ́ra láti fèsì. Ló jẹ́ kí èsì tí mo fẹ́ fọ̀ ló jẹ́ kó pẹ́ díẹ̀, ló jẹ́ kó di òní, torí ọ̀rọ̀ yẹn ti ṣẹlẹ̀ láti jọ Friday ló ti ṣẹlẹ̀, àmọ́ mo lọ́ra láti má lè tètè fèsì sí. Ẹ rí, tí a bá ń sọ nípa Islam, a sọ pé Ànábì Muhammad sallallahu alaihi wa sallam ó mú Islam wá in a peace religion. Ní ojú tí èmi gbà wò pẹ̀lú àwọn ìwé àti àwọn history tí mo tún ti kà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, ó dàbẹ̀ ni pé Islam wá ní peace lóòótọ́, ṣùgbọ́n àwọn tí wọ́n gbé dání gan wọn kì í ṣe peace. Ẹ rí, a lè fún yàn ní nǹkan pẹ̀lú rọrùn, àmọ́ kí ni mí kéèyàn ó gbà pẹ̀lú agídí. Wọ́n fún yín lẹ́sìn Islam pẹ̀lú rọrùn ni, ṣùgbọ́n agídí lẹ fi gbà á. Látàrí àwọn history wípé Ànábì jà ìjà jihad láti kọ́ńkà àwọn Júù ìyẹn tán pọ̀ ní Medina láti rí pé wọ́n ṣe ẹ̀sìn. Ẹ̀rí tẹ́ bá lọ wò dáadáa, tẹ́ bá lọ wò, mi ì fẹ́ go deep nínú history torí pé ó tún ti ń dá nǹkan mi lẹ̀. Torí tẹ́ bá wò ẹ rí pé àwọn Júù wọn kì í jẹ ẹlẹ́dẹ̀, Islam náà kì í jẹ ẹlẹ́dẹ̀. Ànábì introduce ẹ̀sìn yẹn láti lè meet up pẹ̀lú ẹ̀sìn àwọn Júù pé nǹkan kan náà ni. Ìtàn pọ̀ nípa yẹn tó sọ ń báyìí, ẹni tó bá fẹ́ fídíò máa tún share pẹ̀lú wa náà. Àmọ́ ibi tí mò ń lọ kọ́ ni, a ní Ànábì sallallahu alaihi wa sallam ló mú ẹ̀sìn yẹn wá pẹ̀lú peace, ṣùgbọ́n àwọn tí wọ́n wá gba ẹ̀sìn ọ̀hún wọn gbà pẹ̀lú rọrùn, wọ́n gbà pẹ̀lú agídí. Títí kanra Mùsùlùmí Yorùbá ńlẹ̀ Yorùbá pátápátá gbogbo yín lẹ gbà pẹ̀lú agídí. Ẹ̀wọ̀n tí wọ́n ń ṣe pẹ̀lú ta lọ́rùn sìn, ẹ dìde ogun pẹ̀lú èèyàn, ẹ̀yin náà lẹ́sìn ọkọ̀ ń bú wọn pé kọ́lọ́n kó paná dẹbọrẹ́. Ọlọ́run wá ló ta lọ́rùn láti gbèjà àwọn ẹlẹ́sìn àbáláyé jà, ara wa ń ta yín. Bí ẹ bá ti ta lọ́rùn kẹ́ ẹ ti máa lé kó jà kó pẹ́ ń bẹ̀, mílíọ̀nù ta lọ́rùn yóò tún dìde, wọ́n ó tún dojú ìjà kọ yín náà ni. Ǹdọ̀ àfìgbà tẹ́ bá tó jáwọ́ tẹ́ tí ntí Kùránì gan sọ pé ìwọ ṣe tiẹ̀ kémi náà ó ṣe tèmi tẹ́ bá tó ṣe. Ibi tí mò ń lọ kọ́ lélẹ́yìí torí pé ọ̀pọ̀lọpọ̀ Mùsùlùmí lónìí tí wọ́n kéwú, ẹ̀ka kéwú ni àkésódì ni, mọ̀túmọ̀ kéwú tẹ́ kí rárá àtọ̀. Gbogbo yín pátápátá àtẹ̀ntúwẹ́lá wà ní ńlá sórí ni o. Níjọ́ ọmọkú tí ń rìn lùi, mi ò tí ì rí ibi tí wọ́n ti wé láàrin bíi 3-story building rí, mi ò tí ì rí, ṣùgbọ́n nílẹ̀ Yorùbá ẹ rí wọn wọ́n wé ni, bóyá 2-story or 4-story building ni wọ́n wé sórí bẹ́ẹ̀ náà ni. Nítorí wípé ntẹ́ gbé dání tẹ́ ń preach gàgàgà tá a mọ̀ sí ẹ̀sìn humanity gàgà ò sí ń bẹ̀ fún yín, kò sí ń bẹ̀ rárá tọ̀, kò sí ń bẹ̀. Torí mo rí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà míì tí wọ́n sọ pé ntí àwọn tí wọ́n padà wá na arákùnrin tí wọ́n ṣe dá. Ẹ rí, ẹ jẹ́ ká jọ wo fídíò yìí kí n tó wá sọ̀rọ̀ lérí fídíò ọ̀hún, torí Yorùbá ní ìlà lọ̀rọ̀, ó ní tí a bá là á wọ́n ní kò kì í yé ni. Nígbà tá a bá wo fídíò ọ̀hún tán, màá wá sọ ẹ lórí. Assalamu alaikum warahmatullahi. Assalamu alaikum warahmatullahi. Stop my
ṣẹ́rí fídíò ọ̀hún òun náà ni ẹ ti wò yìí. Ẹ wo ohun tí fídíò ọ̀hún ẹ wo ohun tó ń sọ. Arákùnrin tí ó ń sọ̀rọ̀ ń bí yìí kì í ṣe lẹ́sìn yín àkọ́kọ́ nù, kò mọ̀ nípa ẹ̀sìn yín ẹ̀kejì nù, kì í sara yín ẹ̀kẹta, kò tún wá ṣe ìran yín ẹ̀kẹrin. Ọ̀nà mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ òun arákùnrin yìí ń ló gbà yàtọ̀ sí gidigbe. Arákùnrin yìí ẹjọ́ ní right láti lo orí ilẹ̀ ìjọba ni, torí pé ilẹ̀ ìjọba lẹ wà. Ilẹ̀ tẹ́sí wà yìí tẹ́ tí ń kírun yìí kì í ṣe bẹ́ẹ̀ ni mosque wà. Ẹ fi tiyín ẹ fi dí àwọn kan lọ́wọ́ ni. Nígbà yìí ànábì ò fi tiẹ̀ dí ẹnikẹ́ni lọ́wọ́, ló ṣe ní ẹ̀yin ẹ ṣe tiyín kémi náà ò ṣe tèmi. Ṣùgbọ́n ẹ̀yin fi tiyín dí àwọn kan torí pé ojú ọ̀nà tó jẹ́ state road or federal road tí àwọn ọkọ̀ ń gbà òun lẹ sọ pé ẹ fẹ́ kírun. Arákùnrin wa ń sọ̀rọ̀ rèé, ó ń fi taratara torí pé ẹ ti dínà jẹ àti mu ẹ̀. Olómọye àwà tó gbọ́lọ̀ lò débi tó ń lọ tí ó fi padà tí ó fi rówó pa tí ó fi lọ fún díò náà lówó. Ẹ wá dínà tiẹ̀ ẹ dá dúró síbẹ̀. Ìmáàmù tún wá lo àyà kékeré torí níbi tẹ́ ẹ bá ti dí àwọn èèyàn lọ́wọ́ àyà kékeré ló yẹ kẹ́ ẹ lò. Ìmáàmù tún wá lo àyà kékeré ó tún wá lo àyà ńlá débi pé ńgbà tí wọ́n sọ pé assalamu alaikum wa rahmatulahi, assalamu alaikum wa rahmatulahi, ẹ wá dìde ẹ sì bẹ̀rẹ̀ sí ní lọ lu onítàn ńlẹ̀ Yorùbá. Ọdún pàápàá jùlọ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ṣiṣẹ́ yìí àwọn Fúlàní Haúsá ni o. Fúlàní Haúsá àwọn ni wọ́n ṣiṣẹ́ yìí, àwọn ni wọ́n máa ń hùwà bí ẹran náà báyìí. Ṣùgbọ́n tá a bá bẹ́ràn wí ó yẹ ká bẹ́ràn wí, tá a bá sì péré ajá á péré kòkó tá a fi ṣe oníṣìí tá a bá gbogbo ẹ̀yin Mùsùlùmí tẹ́ jẹ́ Mùsùlùmí alákatakítí inú ẹ̀sìn Mùsùlùmí náà tẹ́ jẹ́ Yorùbá náà torí yóò ta bẹ́yìn náà. Ẹ wá wò ó ẹ dínà ká wá ní wípé aláboyún tó ń rọbí ni wọ́n ń sáré gbé lọ sí hospital. Ká ní ẹni tí ẹ̀mí ti fọ́ bọ́ lẹ́nu ẹ̀ ni wọ́n ń gbé gba àdúgbò náà kọjá. Ọ̀ tó bá jẹ́ pé ambulance ló ń kọjá ládùúgbò ọ̀hún kọ́. Ọ̀ tó jẹ́ nǹkan kan tó wà very important on emergency issue ló bá ṣẹlẹ̀, ṣe bẹ́ẹ̀ ṣe dínà náà lélẹ̀. Ṣùgbọ́n mi ò rí àwọn tí wọ́n dínà ìbú. Bí kì í ṣe wípé ìjọba ni ò ṣe proper arrangement, ìjọba ni ò níjọba ni. Ṣùgbọ́n mo ń fi àsìkò yìí sọ fún ìjọba ìpínlẹ̀ Èkó pé kí wọ́n dákun kí wọ́n dábọ̀ kí wọ́n má jẹ́ kí Èkó bàjẹ́ nítorí tiẹ̀. Torí tí n bá jẹ́ gómìnà ni n tí máa kọ́ ṣe ni pé irú mosque yẹn àkọ́kọ́ ti pa náà. Torí tá a bá ti pa àwọn tí wọ́n wúrú wà bàjẹ́ yìí wọn ò ní mọ̀ wípé ìjọba mọ̀, wọn ò sì ní mọ̀ pé ó yẹ kí àwọn fojú wí náà jọba. Nígbà tẹ́ bá tì í ẹ mú ìmáàmù bẹ̀ ẹ mú ẹ lọ tì mọ́lé. Tẹ́ bá ti bá mi yàn mọ́lé fún bí ọ̀sẹ̀ kan àbọ̀sù méjì tó náà bá fojú wí náà tí ò yẹ kó fojú wí. Tẹ́ wá cháàjì mosque yẹn pé wọ́n gbọ́dọ̀ ra ọ̀kadà tó gbọ́dọ̀ ra kẹ̀kẹ́ náà pẹ̀ tuntun míì fún ẹni tí wọ́n bà kẹ̀kẹ́ ẹ̀ jẹ́. Wọ́n sì gbọ́dọ̀ sanwó hospital tí wọ́n bá ná fún gbogbo tó bá wù táwọn yẹn bá dá wọ́n dá lọ́rùn ìmáàmù tó kírun ní mosque yẹn àti àwọn ìgbìmọ̀ tí wọ́n wà ní mosque yẹn wọ́n dá lé wọn lọ́rùn ni. Àwọn ni wọ́n san bíìlì, àwọn ni wọ́n san owó, àwọn ni wọ́n sanwó tanràn, àwọn ni wọ́n sanwó mọ́bìnú fún arákùnrin. Nígbà tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ eléyìí ló lè jẹ́ kí ìmáàmù kó tó bẹ̀rẹ̀ kó tó gorí mímbàrí yóò ti ṣe kìlọ̀kìlọ̀ fún àwọn ọmọlẹ́yìn ẹ̀ ńjọ́ mi pé wá ẹ má di ọ̀nà ẹ fọ̀nà lẹ̀ fún gbogbo àwọn tí ó bá tajà wọn tí wọn yóò bá kọjá ẹ fọ̀nà lẹ̀ fún wọn. Tàbí kí ìmáàmù ọ̀hún kó lo short sura tí ò ní pẹ́ ara láti kírun parí. Lẹ́yìn náà ó wá yẹ kí ìjọba náà wá wípé ṣó yẹ kí àwọn yan security sírò àwọn àdúgbò báyìí tó bá ti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ láti lè pe wọ́ọ̀bàjẹ́ tí àwọn wọ̀nyí tí wọn yóò tún máa wù. Ẹ̀rí ńlẹ̀ Yorùbá àwa sọ ẹ̀sìn di wàhálà, a sọ ẹ̀sìn di ìjẹgbọ̀n lọ́tún lósì láàárín níwájú lẹ́yìn ni wọ́n ti wá ń fa ìsìláàmù ya bí aṣọ pẹ́rẹ́pẹ́rẹ́. Níwájú lẹ́yìn ni wọ́n ti ń fa ìsìláàmù ni wọ́n ti ń fa ya bí pẹ́rẹ́pẹ́rẹ́. Kì í tún wá sílẹ̀ Yorùbá nìkan o, káàkiri yóò àgbáyé ilẹ̀ ti wá di terrorist kalẹ̀, Islam ti wá di terrorist because tá a bá wo the 99.99999 of àwọn terrorist ló ní Muslim ní gbogbo wọn. Ẹ dẹ̀ fẹ́ kí Islam kó bẹ̀rẹ̀ sí ní grow, ẹ dẹ̀ fẹ́ kó bẹ̀rẹ̀ sí ní continue níbi tí ẹ ti ń fi ìwà àbàjẹ́ ṣayọ̀
níbi tó jẹ́ pé bíi kẹ́ ẹ rí ọmọ ẹgbẹ́ yín kẹ́ ẹ bá tiẹ̀ jẹ́ kẹ́ ẹ rẹ́ni títí ẹ̀ ti dá kẹ́ ẹ dàrú bẹ́ẹ̀ kẹ́ ẹ rí pásítọ̀ tó ń ran mùsùlùmí lọ́wọ́ kẹ́ ẹ ní pé kí ló dé tó fi ń ṣe ni ẹ̀yin mùsùlùmí èmi náà ń bẹ lára yín o mi ò yọra mi sẹ́yìn tó dé mùsùlùmí náà o mi ò yọra mi o ṣùgbọ́n mi ò kí í ṣe alákatakítí ẹ̀sìn bíi ti yín torí kíní kan yé mi wípé gbogbo ń tá a mọ̀ sí ẹ̀sìn láyé fake ni gbogbo ń tá a mọ̀ sí religion láyé scam ni torí pé n tó jẹ́ ẹ̀sìn tèmi àti gẹ́gẹ́ ní ti ibi tí wọ́n ti bí wa tá a mọ̀ sí ẹ̀sìn abínibí wa torí pé àwọn òyìnbó tí wọ́n gbé ìsìlámù wá yìí wọn ò ṣe báwa ṣe ń ṣe yìí àwọn òyìnbó tí wọ́n lo ẹ̀sìn pé kí èèmọ̀ ọmọ ìyá méjì kẹ́ bẹ̀rẹ̀ sí ní di ọ̀tá ara yín tí wọ́n lo ẹ̀sìn pé kẹ́ bẹ̀rẹ̀ sí ní bára yín jà tí wọ́n lo ẹ̀sìn as a conquer tí wọ́n lo ẹ̀sìn as a divide and rule lérí ìran Yorùbá lérí wa wọ́n mọ tí wọ́n ṣe wọ́n dẹ̀ ṣe wọ́n dẹ̀ rí ṣe ṣùgbọ́n ìwọ tó bá wá jẹ́ ọ̀jọ̀gbọ́n tó jẹ́ kí yẹ sí kí yẹ là ìwọ gan wà ló fà pé kò yẹ kí ẹ̀sìn ó jẹ́ tí yóò mú èmi àti mọ̀lẹ́bí tàbí ará tàbí ọmọ ẹni tájọ́ ń sọ èdè kan náà kò yẹ kí ẹ̀sìn ó mú èmi àti ẹ̀kọ́ lura ṣé ẹ̀sìn ni wọ́n ń ṣe yìí kì í ṣe ẹ̀sìn kọ́ ẹ̀sìn ni ẹ̀sìn kọ́ ẹ̀sìn ni ẹ̀yà bàrá ìyá talọ́lọ́run ó ń sunkún bọ́ọ̀lọ̀ wọ́n ń sunkún màmá yẹn ń sunkún màmá yẹn abiyamọ ni ìyá yìí tara abiyamọ ni ìyá yìí ń ké pé yín pé dákun ẹ fọmọ mi lọ́rùn lẹ̀ torí pé ń tọmọ ìyá yìí ò ṣe ò jẹ̀bi yín ẹ mú ẹ rò ẹ tọ́lọ́run ẹ tó ọlọ́run nínú kádàrá ọlọ́run ní pé ọ̀tá lọ́lọ́run á fi ọ́ pamọ́ fúngbà díẹ̀ àwọn tí wọ́n rò pé àwọn fi yà jí ọ yìí wọ́n mọ̀ póre ni wọ́n ń ṣe ọ́ tó bá tún padà jáde bomb shell tó ní fẹ́yìn mùsùlùmí bomb shell tó bá tún títa lọ́run tó bá jáde tán sí bomb shell tó ní fún yín bẹ́ẹ̀ mílíọ̀nù ta lọ́run tó ti wà ńlẹ̀ dìbà tí wọ́n yóò tún gbaṣẹ́ lọ́wọ́ ta lọ́run nítorí wípé ẹ mójútó ẹ̀sìn tí ń gangan ẹ̀sìn ẹlẹ́sìn lẹ́ mójútó mójútó bí Islam gan ó ṣe gbòòrò bí wọ́n ó ṣe parúkọ yín dà sí dáadáa orúkọ tí wọ́n mọ̀ ẹ̀ mọ́ pẹ̀lú orúkọ aburú orúkọ tí wọ́n mọ̀ pẹ̀lú ìwà jàgídíjàgan orúkọ tí wọ́n mọ̀ pẹ̀lú terrorist orúkọ tí wọ́n mọ̀ pẹ̀lú alákatakítí Christian mọ̀ yín kò sí ọmọ tí wọ́n àti ibi ọmọ kòkó gan ó mọ̀ wípé ẹ̀sìn alákatakítí ẹ̀sìn ó ní Islam àìmọye àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí lónìí tí wọ́n ti padà di kìrìsìtẹ́nì nítorí ìwà àti torí ìwà tó bẹ́nu ẹ̀sìn náà ni ìwà katakítí kápẹ́ pààyàn mi yóò jọ yín lójú ìbanilórúkọ yóò jọ yín lójú ìfẹ́ ẹnu àtẹ́lu ẹ̀sẹ̀ lẹ́sìn ò jọ yín lójú ìbá ẹ̀sẹ̀ lẹ́jọ́ ò jọ yín lójú tí wọ́n bá wá ń sọ̀ nípa ẹ̀sìn ara wà bẹ̀rẹ̀ sí ní tayín yóò mọ̀ jó yín burúburú bí tí náà bá ń jó yàn ẹ̀yin mùsùlùmí àwọn mùsùlùmí kan wà o tí orí wọn pé tọpọlọ wọn pé tí làákàyè wọn pé tí ìmọ̀ tí wọ́n kà tí wọ́n kọ́ tí ìmọ̀ yẹn ò jẹ́ kí wọ́n sọ ìjẹ́ Yorùbá nù ìmọ̀ yẹn ò jẹ́ kí wọ́n sọ ìjẹ́ ọmọlúàbí nù ìmọ̀ yẹn ò jẹ́ kí wọ́n sọ wípé Yorùbá làwọn ìyàbáwá kí ó gba gold tọ́lọ́ kó bá ṣàlékún ọgbọ́n ṣàlékún mi fún bàbá yìí Àfà Abdulhakeem Yorùbá nation kọ́lọ́ kó bá mi ṣàlékún ọgbọ́n ẹ̀bí fún bàbá yìí àwọn méjì tí mo mọ̀ rẹ̀ wọ́n wá lè jù bẹ́ẹ̀ lọ kí wọ́n pọ̀ àmọ́ àwọn tí mo mọ̀ tí mo máa ń rí fídíò wọn wò dáadáa ni mo sọ yìí wọn jẹ́ kí ìjẹ́ ẹ̀sìn kó pọ̀ ọmọlúàbí wọn rẹ́ wọn jẹ́ kí ìjẹ́ ẹ̀sìn kó ta wọ́n pé Yorùbá ni mí Yorùbá lẹ kọ́kọ́ jẹ́ kẹ́ tó bẹ̀rẹ̀ sí ní jẹ́ Islam nínú ilé yín ara àwọn tí wọ́n ń bọ Ọ̀ṣun ara àwọn tí wọ́n jẹ́ Christian bẹ́ẹ̀ ṣe é pa wọ́n ni ẹ ní pa wọ́n kí wá ló wá dé tẹ wá sọ ẹ̀sìn di wàhálà ẹ sọ ẹ̀sìn di nǹkan ìbànújẹ́ fún yàn ẹ sọ ẹ̀sìn di nǹkan jẹ̀gbọ́n fún yàn ẹ sọ ẹ̀sìn di nǹkan wàhálà fún yàn àwa tá a jẹ́ mùsùlùmí gan àti sọ pé mùsùlùmí gan ó dọ̀ràn torí pé ẹ ti bà ẹ̀sìn jẹ́ ẹ yá ṣàtúnṣe o ẹ yá ṣàtúnṣe ẹ mú yẹn ẹ lù ẹ tún ba mọ́rú ẹ̀ jẹ́ ìgbàlá rẹ̀ ti rí àáfàá mi àáfàá kankan tẹ̀ jáde ó ní tó yẹ kán ṣe fún lóda oníṣòkòmọ̀ ó ní disturb wọn gbà tí wọ́n ń kírun ṣọ́rọ̀ nu lẹ́nu àáfàá ọmọ Yorùbá pé tó yẹ pé tí wọ́n ṣe fún un da torí pé ó ń disturb wọn nígbà tí wọ́n ń kírun ṣẹ́yìn náà disturb nígbà tí ẹ ti disturb iṣẹ́ tiẹ̀
then freedom of speech wà fún oníkálukú láti sọ̀rọ̀ láti fẹ̀hónú ẹ̀ hàn. Ẹ wá sí àsàlámù àlékún tán ẹ sì bọ́ síbi ìjà. Àpẹẹrẹ pé bí ẹ̀sìn tẹ̀ ń sìn gan ṣe rí bó ṣe rí nù. Ẹ ti ń fi àpẹẹrẹ pé Islam yóò ẹ̀sìn wàhálà ní àpẹẹrẹ nìyẹn because níbikíbi náà ti ń fà. Islam yóò ẹ̀sìn jẹgbọ́n ní o ẹ ti ń fi àpẹẹrẹ lílẹ̀. Àmọ́ níbi tí wọ́n ti gba Islam wá gan táwa ti dé tá a ti dé rí àárí kí wọ́n ṣe Islam báyìí. Àárí kí wọ́n ṣe Islam. Ànábì wọn sì bílẹ̀ Yorùbá. Ilẹ̀ Lárúbáwá bí ni wọ́n bí sí. Káì kò sì bá àwọn èèyàn ẹ̀jà. Kò bá nínú bí wọ́n ṣe gbógun ti tó kò bá àwọn ọmọ ìlú ẹ̀ kan báyìí kò gbógun jà sí wọn. Bí wọ́n ṣe gbógun tànábì ní gbòòrò Mákà tó kò gbógun jà sí àwọn èèyàn ẹ̀, kò gbógun jà sí ìran ẹ̀, kò gbógun jà sí àwọn ẹbí ẹ̀, kò gbógun jà sí àwọn tí wọ́n jẹ́ tribe ẹ̀. Níbo lẹ́yìn ti wá rí tí ń tẹ̀yìn wá ń gbógun jà sí àwọn èèyàn yín, ẹ̀ ń gbógun jà sí Yorùbá ẹgbẹ́ yín, ẹ̀ ń gbógun jà sí ọmọ yín, ẹ̀ ń gbógun jà sí aráalé yín. Kódà Ọlọ́run kó ṣàánú yín ni o, gbogbo ẹ̀yin Mùsùlùmí alákatakí tẹ̀sìn yìí o. Ẹ dẹ̀ tún máa sọ́nà nínú yóò dẹ̀ tún máa dùn pé ẹ tún bá kẹ̀pẹ́ lálùkùránì tó jẹ́ pé rọ́dẹ̀ ni tọ́lọ́run ò sọ bẹ́ẹ̀. Gbogbo yín pátápátá ẹ máa múra lẹ̀, ìyá náà ìyá jà náà máa ń bẹ fún yín. Ó ń bẹ fún yín tẹ́ ẹ bá yìí ti ṣe àtúnṣe. Ẹ ti bẹ ẹ̀sìn jẹ́ o. Ẹ ti bá ẹ̀sìn jẹ́ wàláhì ọ̀pọ̀lọpọ̀ Mùsùlùmí ni wọ́n ti kó nu Islam ni wọ́n ti kúrò tí wọ́n ti kú pátápátá torí pé ẹ ti bẹ̀sìn jẹ́ ti dẹ̀sìn rú. Ẹ ti bà Islam ọ̀hún jẹ́ ibikíbi tó wá dé bá gbé àwọn náà nù àwọn orí wọn bí àwọn alákatakí tí ẹ̀sìn inú yín sì ń dùn pé wọ́n ń pè ní alákatakí inú yín sì ń dùn pé wọ́n ń pè ní alákatakí tí ẹ̀sìn inú yín sì ń dùn. Àbá Ọlọ́run ó ṣàánú gbogbo wa o, Ọlọ́run kó ràn wá lọ́wọ́. A máa wí tiwa fún yín wípé tọ́ ẹ tún ẹ̀sìn ṣe kọ́lọ́run ló lè tún ẹ̀yin náà ṣe. Ọlọ́run gbàdúrà gbogbo wa.